ní báyìí ó kú Paramole ti ìlú Ìdìrè. Eégún ayélogún Ìdìrè ọgbọ̀n. Ayé ò ní yé ni kídìrè ó má má dé ni ọmọ ayé eré. Ọmọ alágbọ̀n àyíkú, ọmọ alágbọ̀n àyílà, ọmọ ayígbiri kánú odù abàtàtà oògùn pírímù lájà. Ẹ wá wò Ìdìrè tí mo bá mulẹ̀ tí ò dání. Àyíkún etí ọ̀gán ọmọ orò nídìrè. Paramole òun ni ẹ̀ ń wò yìí. Ẹrù ẹ̀ òun lẹ kọ́kọ́ ń wò yìí. Ẹ rí i ẹ ti mọ̀ pé bí eégún bá jáde ń dìrè, àwọn ìyàwó ilé á dúró, wọn á kọrin gidi, orin lóríṣiríṣi, pàápàá jùlọ tó tún jẹ́ eégún oníbàtà, ìlù lórí ìrànràn lẹ máa gbọ́ lẹ́yìn ẹ̀. Paramole lẹ rí i tí ọmọ ẹ̀ lórí tó ń jáde yìí. Ọmọ Paramole lèyí tó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí, eégún ńlá tó tóbi tá yìí dó fún ni. Ẹ wá wò Ìdìrè àkọ́kọ́ tí mo bá mulẹ̀ tí ò dání. Ayélogún Ìdìrè ọgbọ̀n, alágbọ̀n àyíkú, alágbọ̀n àyílà, ọmọ ayígbiri kánú odi, abàtàtà oògùn pírímù lájà. Ṣìgìdì kan ń bẹ lájà Ṣàngó ńlé Ayélogún. Ẹ má mu sàn lórí, gbogbo ẹnikẹ́ ẹ gbé fún mi. Àyíkún etí ọ̀gán ọmọ orò nídìrè. Ìdìrè òjàdán wọn lọ fàdán mẹ́fà ṣẹbọ, àdán di mẹ́fà nídìrè, ọmọ nídìrè di púpọ̀ lọ́ọ̀dẹ̀, àgàn tí ò rọ́mọ bí kí wọ́n máa bí tibitire. Paramole lẹ́rí tóun náà jáde yìí. Paramole lẹ́rí tó jáde yìí. Mo rí i dáadáa, mo rí olóyè ẹlẹ́ṣọ́ ọ̀jẹ̀ ọkùnrin ti ìlú Ọ̀tà, wọ́n dúró tì dáadáa. Odù gbàgbàgbà bẹ́ẹ̀ làwọn ọmọ Ayélogún gbogbo wọn dúró ti Paramole tó kọ̀rọ̀ ọ̀wọ̀ sí. Àkàngbó àkọ́tọ́ àkọ́fọ́ pawú gbogbo ojúṣe àwọn baba ńlá ìyá ńlá tí wọ́n ti dolóògbé, gbogbo wọn pátá ní Paramole máa débẹ̀, ló máa kọsẹ̀, ló máa wúre lójú orórì wọn káàkiri gbogbo Ìdìrè. Lẹ́yìn èyí a wá túká sílùú, èrè a máa wá lọ ní rẹpẹtẹ. Paramole ó kọ̀rọ̀ wọ̀ sí. Bá a bá ń sọ nípa ẹ̀rí pé àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n wá yìí, òṣèré onílé obì Ọláṣẹ́wọ́ ọmọ agbódóporo nímòye àti àwọn èèyàn láti ọgbà Ṣáde látàyé ege, gbogbo wọn wà ń bẹ̀, wọ́n jókòó tí. Tá a bá ń sọ̀rọ̀ nípa Paramole Ìdìrè, gbogbo ọmọ Ayélogún pápátá, gbogbo yín pápátá la kí, látọ̀dí bàbá wa Àmínú Ayélogún, Tájù Ayélogún, Jímọ̀ Ayélogún, mélòó mo fẹ́ dárúkọ. Àwọn pọ̀ àti tó ń lu bàtà nù wọn yẹn. Àfíìsù Ayélogún òun náà wà ń bẹ̀ nínú ọmọ Ayélogún ni gbogbo wọn pátá. Àwọn ọmọ Paramole nìyẹn, gbogbo ẹsẹ̀ wọn ló pé, ẹbí bí sákàrà ṣe ń dún. Ifá Jami ìwọ náà wà ń bẹ̀. Mo rí ẹ̀ ń bẹ̀ òdúró re, àkú àdúrótì, àkú ọdún, àkú ìyèdún. Ìjó lẹ́sẹ̀ Paramole, ó ti jó sákàrà lẹ́ẹ̀kọ́ bẹ̀m̀bẹ́ lẹ́rí tó ń jó ìyá Àmùdá Yusuf, ó ti ń lu bẹ̀m̀bẹ́ fún Paramole, àti Paramole àtọmọ ẹ̀ wọ́n ń mójó ní rẹbutu. Tá a bá ń gbọ́ látẹnu àwọn onígunukú, àwọn tágbà wọn á ní kúnúṣogúnú kàràjì kan kàrà yìí jiná lọ́dún dánbó. Eégún jẹ́ eégún lo èèyàn jẹ́ èèyàn lọ. Nílé iṣẹ́ tí wọ́n ń bí Lutas Film Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà. Eégún tẹ́ ẹ bá rí tó bá jẹ́ wáriwò bí eégún olóògùn tá a bá mú jáde tá a gbé jáde nílé iṣẹ́ wa ń bí, eégún tó wò ni.
eégún ńlá ni, eégún gidi ni, eégún pàtàkì ni, yàtọ̀ sí pátákó eégún. Kò ní bàjẹ́ láti ọba mi Èdùmàrè, gbogbo wọn lẹ́ẹ̀ máa rí wò ní kọ̀ọ̀kan èjì àwọn tá a bá ti wá mú wá nínú iléeṣẹ́ wa ń bí kẹ́ mọ̀ pé àwọn gbajúmọ̀ eégún tó wò, eégún ńlá, eégún tó foríyì fún òun là ń mú wá iléeṣẹ́ wa ń bí. Ẹ máa gbádùn wa bọ̀. Paramole ló ń ṣeré lọ́wọ́. Paramole ti dú ìdìrè. Ìṣọ̀lẹ̀ kan ni Paramole ti dé yìí ní ọ̀dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tilé tó kó olú Ọ̀tà níbi tí wọ́n máa ń péjọ sí. Ọ̀kànlérúgba irúnmọlẹ̀ ló wà nù ibi tí Paramole fẹ́ wọ̀ yìí. Eégún tí ò bá tó rẹ̀ kì í wọbẹ̀. Á ṣèwúre, àwọn ìyá àgbọ̀jẹ̀ á fún lówó, wọn á fún lọ́tí, àwọn náà á wúre. Ìlú Ọ̀tà wá gbìjọ owó, á gbìjọ ọmọ, á gbìjọ àlàáfíà, á gbìjọ àìkú, á gbìjọ ẹ̀rùn. Eku á máa ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ, ọmọ èèyàn á máa fọhùn bí ọmọ èèyàn. Lẹ́rí ijó lẹ́rí tí Paramole tó tún fi ẹsẹ̀ ráàyè tó ń jó lákọlákọ. Lẹ́yìn ìgbà tó ti ṣe gbogbo ojúṣe tó yẹ kó ṣe, ìṣọ̀lẹ̀ kan lọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀. Paramole tó kọ̀rọ̀ wọ̀ sí eégún ńlá tó tóbi tá yìí dó fún kò ní bàjẹ́. Lẹ́yìn ìgbà tó ti wọ́ọ̀lù ẹ̀rí ìgbàlẹ̀ ló ti dé yìí o. A gbọ́dọ̀ máa ṣe gbogbo ẹ̀ pé nítorí àsìkò kẹ́ ẹ lè gbádùn wa dọ́ba. Inú ga ìtìmọ́kò ibi wọ́n ti ń jẹ ọlọ́pọ̀ndà tilé tó kò lu Ọ̀tà pọ̀ndà mọ́lá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkan òdì. Ojoojúmọ́ lòdì kàn mí bí ẹni àgbà lóbìnrin àwọ̀lé ọmọ ṣọ̀run ẹ̀yọ̀ gbadéṣeré ọmọ bá gbadégẹṣin. Ìbẹ̀lẹ̀ rí tí Paramole tó dé yìí. Inú ìgà tí mo kò yìí náà ni ìgà ẹ̀gẹ́ wà, níbi tí ẹ̀gẹ́ olókìkí àrùn abara rẹ̀ bí oúnjẹ tó ti ń jáde lọ́dọọdún bí wọ́n bá ti ń ṣọdún. Inú ìgà tí mo kò yìí náà ló wà, kò ní bàjẹ́. Paramole ó kọ̀rọ̀ wọ̀ sí òun lẹ́rí tó ń wúre fún nínú àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti fún un lówó, wọn á fún un lọ́tí, wọn á kí káàbọ̀, òun náà á fún wọn ní ìwúre. Olúwọlé olóyè ẹlẹ́ṣọ́ ọ̀jẹ̀ ti ilé tó kó olú Ọ̀tà ọmọ ayélogún ọmọ òdìrí ọgbọ̀n. Mo rí ẹ̀ ń bẹ̀ ojú rẹ̀ kò ní bàjẹ́, akú ọdún akú ìyèdún. Ibi mélòó la fẹ́ wí, ibi mélòó la fẹ́ kà níbi tí Paramole tó ṣeré dé. Ṣé ẹ̀ ń wèrò ẹwà àwọn ìyàwó ilé àtọmọ ilé gbogbo wọn péjọ bìbà. Ẹja gbọ́nù orin wọn. Mo jẹ́rìí ẹ ìyá Wàrísì, ẹ̀yà Tájù Ayélogún. Ẹgbórin tí wọ́n kọ mo ní ìyá ìdíyà. Paramole lẹ́rí nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀dìrè, àwọn lẹ́rí tí Paramole dọ́dọ̀ wọn yàfúrá ní jẹ́kùn kúsádé olóbìrí ipò ọmọ ọ̀bọ̀dàbọ̀ ogun. Ó rówó ṣe má lù fóbìnrin, àgbà tó bá lù mí apá rẹ̀ àtòrùboko àyíkú etí ọ̀gọ́ ọmọ orò ń dìrè. Àfúrá ní jẹ́kùn ọ̀dọ̀fín ẹ̀rù jẹjẹ, òun lẹ́rí tí òun náà ń wúre níbi tí Paramole tó ti ń kí lọ́wọ́lọ́wọ́ yìí kò ní bàjẹ́.
ẹ̀rí àwọn ìyàwó òdìrè wọ́n máa ń dúró gbágbágbá bégun ọkọ wọn bá ti ń ṣeré. mo ti ń wòya Ìdíá, mo ń wòya Wàríìsì, ẹ̀yà Awùsá ńkọ́, gbogbo wọn bẹ́ẹ̀ mélòó mo fẹ́ dárúkọ, gbogbo ọmọ Ayélogún Ìdìrẹ ọgbọ̀n àmẹ́rẹ́yà ni wọ́n kò ní bàjẹ́ fún yín. gbogbo àwọn ọmọ yẹn á là wọ́n á yè lílà yìí là ń bọ̀ mọ́ nínú èkùrọ́, kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. ẹ bá ń tọ́jú bàbá wa o, Ayélogún Ìdìrẹ ọgbọ̀n. ayé ò ní yé ni kídìrì ọmọ màdé ni ọmọ ayé rí, ọmọ alágbọ̀n àyíkú, ọmọ alágbọ̀n àyílà. ta ni mò ń kéré ẹ̀? Àmínú Ayélogún baba Láti Ọ̀tà. òṣàdìrẹ jẹ́ ńlá má jẹ́ ń kú, ẹ má jẹ́ ń kú, ẹ jẹ́ ńlá ń tèmi. owó baba Láti, owó baba Jímọ̀, kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Paramole lẹ́rìí tí ó ń ṣeré, ẹ̀rí mo ti sọ fún yín pé tó bá ń ṣeré lọ́wọ́ gbogbo àwọn oníbàtà pé síbẹ̀. Àròfẹ́lá òun lè rí tóun náà jó yìí tó fẹsẹ̀ ra bẹ̀m̀bẹ́, kò ní bàjẹ́ títí di ìgbà míì láti máa pàdé nínú fọ́nrán tuntun míì. gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ wa ń bí ayọ̀ àti ìdùnnú la máa fi pàdé. àkótẹ́ ń tọ́ ọ̀bọ̀tẹ́ ti ń mówó, àpò náà ò ní gbẹ. èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fatai Abíọ́dún Akínbọ́tẹ̀ Arẹ́gbẹ́, ọmọ ọlọ́fin ọmọ ọlọ́ta odò ọmọ aródẹdọwọ́ mi, lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa Lutas Film Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà ni mo ní gbogbo wa pápátá. àní fọdún eléyìí àní fi ṣàṣemọ, a máa ṣọdún nígbà láṣẹ ọba mi Èdùmàrè. àmì àṣẹ, ó dàbọ̀. Ọkọ̀ ìwọ̀n náà ń kó wá pọ̀ bọ̀.